oríṣiríṣi nǹkan ìní máa ń jẹ́ propaganda because àkàndọ̀rà okòǹkò mi ò kí ń sábà yára convince mo ṣòro láti kéèyàn convince mi because mo wo ẹni tí wọ́n interview dáadáa ìṣọwọ́sọ̀rọ̀ sí ẹ̀ ó dàbí packaging kí ló dé tí wọn ò interview àwọn èèyàn tó jókòó rẹpẹtẹ majority àwọn tó jókòó ń bẹ̀ ló ju ohun gangan lọ lọ́jọ́ orí sófò ògùn mú wọn ni kí ló dé tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tiwọn náà pé ẹ̀yin màmá ẹ̀yin bàbá ń bo wọn ti kó yín wá kí wọ́n sọ fún yín pẹ̀ ń lọ ṣe màmá ni ẹ wá dìbò lọ́sùn sẹ́yìn jọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun because níjẹta kí n tó bẹ̀rẹ̀ sí rí àwọn ọlọ́pàá mo ti rí mọ́tò ìpínlẹ̀ Ondo ọmọ bọ́ọ̀sì ìpínlẹ̀ Ondo bíi mélòó kan tó ti kọjá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun mo ti rí ọmọ bọ́ọ̀sì APC látòǹdó n tó bẹ̀rẹ̀ sí rí àwọn ọlọ́pàá mo kọ́kọ́ wò pé sáwọn machinery ni wọ́n ń kó lọ sọ́sùn meanwhile ó lè jẹ́ pọ́tọ̀ níbi táwọn ẹni ẹlẹ́ni ń lọ ó lè jẹ́ pọ́tọ̀ níṣẹ́ táwọn ẹni ẹlẹ́ni fẹ́ lọ ṣe so kí leléyìn ń gbìyànjú àti kọ́ wa ẹ má bínú o ní pé a kì í fi òbúrẹ́wà mọ̀yàn lájẹ̀ẹ́ election tó wáyé kì í ṣe láàrin APC àti àkọọ̀dù nìkan ṣùgbọ́n láàrin APC àti àkọọ̀dù náà nìkan lè sì ìdìbò wà with due respect sáwọn tó kù tí ń díje unfortunately ọ̀pọ̀lọpọ̀ ti step down ní alẹ́ ìdìbò àbí ìdìbò kọ̀túnla wọ́n sì ti kéde àtìlẹ́yìn tiwọn fẹ́ tó wù wọ́n láti kéde àtìlẹ́yìn fún tàbí fẹ́ tó persuade wọn torí election is about persuasion Mr. Lágbájá step down káwọn èrò ẹ fún wa step down jẹ́ káwọn èrò ẹ ó dìbò fún wa ntí election jẹ́ nìyẹn election ò sí fóníjàgídíjàgan kò sí falágídí election wà fọlọ́gbọ́n orí ẹni tó wà strategist bí Bọ́lá Ahmed Tinubu olóṣèlú àkọ́kọ́ tí yóò jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a máa ní kọ́lọ́mbà wa dẹ́mi ẹ̀ sí gbogbo tó ní lọ́kàn ní dáadáa kọ́lọ́n ó jẹ́ orí ṣe àwọn tí ń rokúro kọ́lọ́n bá wa fìyà jẹ wọ́n ẹni tó bá ní kó kú kí wọ́n máa nìṣó lọ́rùn dè é bí ó ṣe rínu láti Èdùmàrè torí pé àsìkò ọmọ káàárọ̀ oòjíire la wà yìí bàbá lò dáadáa àbá ń bẹ̀ bàbá lò dáadáa àbá ń bẹ̀ so as far as I'm concerned INEC ti upload 94.8% result tá à ń retí nínú 3,763 polling unit INEC ti upload 3,567 polling unit so mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé káàbọ̀ òye yé mi pé gbogbo yín lè fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ kò sẹ́ni tí ó mọ̀ pé wọ́n dìbò lọ́ṣun lónìí adití gbọ́ afọ́jú gbọ́ Kennedy ìdí ni pé kò sí àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ mọ́tò láti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ mọ́tò láti kó nípínlẹ̀ Ọ̀ṣun lọ síbi kankan ṣé gbàgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ìlú tó yíká o ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ìlú tó wọ̀ o ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ ìpínlẹ̀ Kwara o ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ meanwhile àwọn èèyàn kan ń bẹ tó já rìnrìn àjò tí wọ́n gbọ́dọ̀ la ìpínlẹ̀ Ọ̀ṣun kọjá kí wọ́n tó débi tí wọ́n ń lọ so bẹ́ẹ̀ bá wá fẹ́ wọ mọ́tò tẹ́lẹ̀ fẹ́ wọ mọ́tò Ilé-Ifẹ̀ látẹ̀kọ́ tí wọ́n ní òsì mọ́tò ẹ̀yìn òsì ń lu ni ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ń dìbò gómìnà lọ́sùn lónìí so
kárí ayé ni aṣọ oníṣúgà àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí ọ̀pọ̀lọpọ̀ yẹn fi mọ̀ wípé wọ́n ń dìbò lọ́sùn òun náà ni wàhálà lọ́tún wàhálà lọ́sì ọ̀rọ̀ sẹ́nétọ̀ tó ní mọ́ bá ti ráwọn èèyàn kan bíbẹ́ ni sísá ni yíyán ni gbogbo eléyìí náà tún gbàgbóró kan lórí ìtàkùn ayélujára nínú daily news káàkiri. So gbogbo yẹn lọ́jà mọ̀ wípé wọ́n dìbò lọ́sùn. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ bá ń gbé òṣùbà káre láyé fún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Kudos to army, kudos to soldier. Ẹ̀yin soldier, Nigeria army, God bless you. Because Nigeria army wọ́n wá pẹ̀tù sí àwọn ló jẹ́ kí election yìí ó lọ nírọwọ́rọsẹ̀. I can state that categorically. Lórí ètò tí mo ṣe lánàá mo ní iléeṣẹ́ ọlọ́pàá ò sí fún ẹnì kankan ṣé ẹ gbàgbé. Observer lèmi Àkàndọ̀rọ̀ Awíkonko, mo wà so observant. Mo dẹ̀ máa ń wo báwo ni nǹkan ṣe ń lọ. Tó bá jẹ́ pé wọ́n wá láti wá ṣègbèfẹ́ nìkan ni bí mo ṣe máa sọ lánàá náà ni kò sẹ́ni tí ó fọlọ́pàá mú mi, kò sẹ́ni tí ó mú mi nítorí ẹ̀. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èrò tèmi ni mo sọ yẹn. So mo study wọn mo rí pé ọlọ́pàá gbogbo àwọn ọlọ́pàá yìí wọ́n wá nítorí èmi àti wọ́ because àwọn ọlọ́pàá ò bá wọn dá sí ìbò tí wọ́n ní láti maintain law and order. Wọ́n dẹ̀ dúró sáwọn polling unit káàkiri wọ́n rí pé wàhálà kankan ò ṣẹlẹ̀ yàtọ̀ sí ìlú Mọdákẹ́kẹ́ tá à ń gbọ́ wípé wọ́n yin tíá gáàsì wọ́n gbàpò tí ìbò. Tí n bá rí fídíò yẹn mo lè play ẹ̀. Now ṣé ìgbàgbé pé mi náà ò sí nílé. Mo lọ sílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo òní náà mo dé mo sì promise pé mo máa dìbò mo sì dé láti wá dìbò. Ṣùgbọ́n látọ̀wẹ́ náà ni mo ti ń mọ́nítọ̀ election bọ̀. Tó bá ti gorí bridge Ọ̀wẹ́ náà tó kúrò nípínlẹ̀ Ondo tó fẹ́ rí kọjá sí ìpínlẹ̀ Ọ̀ṣun látòrí same bridge ló ti máa ráwọn sójà wọ́n ń dá every mọ́tò dúró. Tó bá jẹ́ trailer wọ́n ó gun ẹ̀yìn ẹ̀ wọ́n wo ti ń bẹ́ẹ̀ wọ́n kọ́ béèrè tó kó. So àkọ́kọ́ fèsì odò ọ̀pù ń bẹ̀ yẹn. So now bí mo ṣe wá wọ Ọ̀wẹ́ náà mo wá gbà sáwọn èèyàn ò dìbò ní gbogbo olùṣe wá dá páropáro báyìí mò ń wọ̀ tó mò ń wò sí kódà ńgbà tí màá déwájú mo rí ibi tí wọ́n ti dìbò tán ti ń dìbò. In fact wọ́n jáde en masse lọ́wọ́ ẹ̀nà Ìjẹ̀ṣà wọ́n jáde en masse láti wá dìbò. Ńbẹ̀ mo ti ráwọn sọ ibẹ̀ mo ti rí tí sọ́jà kó àwọn kan lẹ́gba. Kí ló dé tí sọ́jà fi ṣe bẹ́ẹ̀? Ó ní pé àwọn sọ́jà yẹn náà mò ń wò wọ́n lọ́wájú bọ́n ṣe páàkì mi náà páàkì wájú wọn mo bọ́lẹ̀. So àwọn èèyàn tira wọn èrò ti pọ̀ jù lójú kan bí tán ti ń dìbò yẹn wọ́n tò gan wọ́n pọ̀ gan àwọn èèyàn kan sì jókòó káàkiri. So tó bá tó táì mo lè fi fídíò hàn. So wọ́n tira wọn àwọn sọ́jà yẹn wá ní kí wọ́n fààyè sílẹ̀ fúnra wọn kán fọwọ́ síra wọn lẹ́yìn àwọn tí wọ́n ń sluggish láti ṣe bẹ́ẹ̀ wọ́n kó wọn lẹ́gba. So wọ́n bá wọn arrange ibẹ̀ yẹn wọ́n dẹ̀ tó ń ṣí wọ́n dẹ̀ tó ń lọ. Èmi náà dẹ̀ mo dẹ̀ record wọn bá tí máa record mo dẹ̀ wo nǹkan tí mo fẹ́ wò mo dẹ̀ èmi náà ṣí èmi náà bá tẹ̀lé wọn. So bẹ́ẹ̀ bá a ṣe tá a fi dé Ẹ̀rìn Ìjẹ̀ṣà àwọn ìlú tó ṣàwà lójú ọ̀nà ṣá aṣáàjọ mo ń mọ́nítọ̀ ẹ̀. So kí ni tí mo rí mbẹ̀ ni pé gbogbo ẹ̀ wà peaceful ẹ trust mi tí ó bá wà peaceful mi máa sọ pé kò wà peaceful. Àwọn ọlọ́pàá dẹ̀ wà orderly wọ́n dẹ̀ maintain ẹ̀ àwọn sọ́jà wọ́n wà ń bẹ̀. So wọ́n dẹ̀ block gbogbo ọ̀nà títí tí mo fi délé ṣá. Ẹyọ kan tó sátẹ̀ ni wípé tíjọba bá ti ṣòfin òfin ìjọba máa ń múlẹ̀. Mo fẹ́ lè sọ wípé láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà tí mo délé ṣá mọ́tò tí mo pàdé ò tó 20 láti Iléṣà èmi nìkan mo fẹ́ wà lójú títì tí mò ń dá lọ. So ó túmọ̀ sí pé ìlú dá àwọn èèyàn dẹ̀ lọ ṣe ẹ̀tọ́ wọn lọ dìbò. So God bless ìpínlẹ̀ Ọ̀ṣun. Now lórí God bless you sir. So lórí ti election tó lórí ti ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé àgbàgbé ètò tí mo ṣe lánàá mo ní all eyes on Tinubu. Mo wá ní Démọ́lá Adeleke ń bá kádàrá jagun. Kí ló dé?
òkìkí ìpoṣù ariwo ìpọjọ́. Mo rí pé ogun tó dó ti Démọ́lá Adeleke ó pọ̀ jù. Ogun tó dó tí ó pọ̀ jù. Campaign ti kọjá lọ. Ṣùgbọ́n lo and behold, tẹ́ bá ní ká sọ̀rọ̀ nípa olóṣèlú, ẹ rí pé mi sọ̀rọ̀ nípa àwọn politician rárá before election. Mi mọ̀ọ́mọ̀ ni o. Mi mọ̀ọ́mọ̀ ni Kennedy. Why would I rubbish somebody for another person? Let's give them level field. Kí kálukú display capacity ẹ̀. Bí decision mi ṣe lọ nínú election ilé nìyẹn, bó ṣe wù kádàrá mi nìyẹn. Because kò sí bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ nípa election yẹn tí mi ò ní tabá kan, tí mi ò ní tabá kejì. Kò dẹ̀ sí tí mo máa work on bí kì í ṣe àṣìṣe wọn. Let me allow Osun State to deliver, to pick their leader, their governor for the next 4 years. But when we talk of Demola Adeleke, has the man delivered? If you ask me, ma sọ fún ọ pé Demola Adeleke deliver. Mo fọlọ́run búra pé bóyá ó deliver to our expectation, ìyẹn ni mi ò lè sọ. Ṣùgbọ́n ṣó deliver, ṣó make impact? Demola Adeleke deliver, ó dẹ̀ make impact. Are you getting me? Kò dẹ̀ sí state, kò sí local government tí ọwọ́ rẹ̀ ò dé tí ò touch. Okay, bàbá wa lé èèyàn kan tó lè ṣe jùlọ. Ẹ jẹ́ kó ní tọ̀hún kan sọ nǹkan tó fẹ́ fún wa. Inú mi dùn pé Ọ̀ṣun ti gbọ́n. Ọ̀ṣun ti lé example kalẹ̀ báyìí. Ọ̀ṣun ti gbọ́n, kò sí jàgídíjàgan. Lóòótọ́ ni kálukú dúró náà dìbò náà dẹ̀ dúró ti ìbò wọn. So now pápápá ẹ já wo àwọn rìsọ́ọ̀tì. Okay, INEC ti deliver 95.2% result tá à ń béèrè, 95.2% delivered. Okay, Ọbawàrà off Ìlódè, ìjọba àbílẹ̀ Ifẹ̀ East nìyẹn. Now akọ́ọ̀dù ń bẹ̀ o, wọ́n ní 178, APC wọ́n ní 148. Okay, Obokun Market Square. Akọ́ọ̀dù ní 97. Ẹ mọ̀ bá ń kọ́lẹ̀ o. Akọ́ọ̀dù ní 97. APC ní 88. Ó di méjì àbí? So, Àképẹ́, níbo la Àképẹ́ wà náà? Òṣogbo local government. Akọ́ọ̀dù ní 84, APC ní 98 níbẹ̀ o. Aṣúbíaró, Òṣogbo náà nìyẹn. Láṣúbíaró, Akọ́ọ̀dù ní 149, APC ní 191. Láṣúbíaró. Ayọ̀pẹ́ compound, níbo lélẹ́yìn wà? Àárín ní ìsìn Ede North. Akọ́ọ̀dù ní 277, APC ní 52. Ńgbà téèyàn ò ṣe èrè ní Ede North, ńgbà téèyàn ò sínwín, torí èèyàn máa wó, torí èèyàn máa hó. Ó àfa Akọ́ọ̀dù lẹ̀ ló dìbò fún ẹgbẹ́ òṣèlú mi. Okay, Olúoko area, Ọ̀yànnu níjọba àbílẹ̀ Odò Ọ̀tìn.
Accord ní 75, APC ní 99 níbẹ̀ o. Okay. Ababu Street Òṣogbo, Accord ní 149, APC ní 133. Update la ní afúnra wa o. Ọ̀kànlá Street l'Óṣogbo, Accord ní 39, APC ní 103. Ìsàlẹ̀ Agbára àbí Ìsàlẹ̀ Agbára ní Òṣogbo local government, Accord ní 174, 171, APC ní 134. Ìyádúdú Òṣogbo náà ni, Accord ní 51, APC ní 87. Ìkújẹ́ńyọ̀, Accord ní 122, APC ní 90. Òṣogbo náà ni o, Òṣogbo local government ni o. (182, 52, 182 Accord, 52 APC. Ìyẹn ní Ìyádúdú compound. Okay, Kújẹ́ńyọ̀, Ọ̀tún Omidé square. (182), okay, ibẹ̀ yẹn ní 182. Accord APC 52. Nwíjọbí Òṣogbo local government náà ni, Accord 94, APC 76. Àwọn méjì ní kẹ́ jẹ́ káàkà ká má wulẹ̀ disturb ara wa. Bàbá fẹ́ dára láàmú lámọ̀ pé kinní kan náà. Ẹdẹ North, Bara Ẹjẹmú ní Ẹdẹ North, Accord 410, APC 101. Irú àwọn tó di 101 ní tó jẹ́ APC wọn. Tó bá jẹ́ mi gọ́fúnà ní ó yẹ ká lọ tulẹ̀ fún ọ̀bọ̀ mi, ká kó wọn lọ ìjọba ìbílẹ̀ mi. Eré mo ń ṣe o, ọmọ APC pọ̀ lẹ́dẹ̀ o, kálukú ló dẹ̀ ní ẹ̀tọ́ láti dìbò fẹ́ tó wù o. I was just joking o. Okay, ìjọba ìbílẹ̀ Ọlọ́ndá ní Ayọ̀ọ́lá Street, Accord 131, APC 115. Ṣé ń kọ́lẹ̀? Èyàn ò lè ṣèrú eléyìí o. APC àbí Accord 116, APC 144. This is Kajola Street, Òṣogbo. Láòyè, Ẹdẹ North, Osun, Accord 256, APC 76. Wọ́n try. Ọ̀kànlá Street, Òṣogbo, another one, 117, APC 109. Olúgùn Street, Accord 48, APC 76. Sabo Road, Òṣogbo. Ẹ máa bá ń kọ́lẹ̀ o. Accord 87, APC 152.
ọlọ́run dá Owódé 2 Owódé ẹdẹnu oh no Owódé ẹdẹ kọ́ ọlọ́run dá lílé ok Accord 139 APC 148 àníla ìsọyí àwọn tó fẹ́ dìbò eléyìn ọkàn wá rìsọ́ọ̀tì lọ́kàn wá Sábó Àgbọ̀ngbẹ 2nd bí Àgbọ̀ngbẹ sì ni Àgbọ̀ngbẹ Accord 215 APC 66 Bilikisu Lane Ede North Accord 162 APC 49 Jagun Compound Ede South Accord 282 APC 41 Kujayo Street Accord 112 APC 63 Matami Street Osogbo Accord 100 APC 145 Okemale Street Osogbo Local Government Accord 199 APC 111 àwọn pátì tó kù kan má bínú o ìbò yẹn ò sí lọ́wọ́ wọn ní o Ojisun Compound Ede North Accord 104 APC 47 Surulere Street Osogbo Accord 149 APC 125 Ababu Street Ababu Street Osogbo Local Government Accord 115 APC 127 Agbeyọlé Baba Kékeré Ward Osogbo Accord 91 APC 119 Agboyele Osogbo Accord 211 APC 101 Atanka Street Osogbo Accord 114 APC 142 Ìdí-Ògún Ọjà Ọba Accord 150 APC 72 Ojúlárédè Street Onísọ̀ Compound àbí Onísọ̀ dẹni Onísọ̀ Compound Accord 89 APC 68 okay Ede North ni Ojúlárédè Open Space lele the same àdúgbò ni o Accord 131 APC 43 Ede North Local Government Arẹ́rúwé Hotel ṣé mo gbà ẹ̀yin ọmọ bẹ̀ Òṣogbo Local Government ni Accord 257 APC 98 Ìfẹ́lódùn Lane Òṣogbo Accord 97 APC 128
Igbó fi dúdú ìdí òro. Accord 135, APC 120. Alie Johnson, Osogbo local government. Accord 100, APC 175. Òkè Pópó Street, Osogbo local government. Accord 99, APC 122. Òròkì Ìfẹ́lódùn, Osogbo local government. Accord 234, APC 187. (150A) Station Road, Ẹdẹ. Accord 273, APC 15. Mọ́kọ́ wò pé ṣe ń wò dáadáa ni. Ẹdẹ North nìyẹn o. Sabo Road, ìjọba ìbílẹ̀ Ọlọ́run dá. Accord 116, APC 150. Pópó Street, Oríta Bòde àbí máa rí dáadáa, Ẹdẹ North. Accord 313, APC 43. Ìkọ́làbà Street, Osogbo local government. Accord 114, APC 89. (116B) Ojúlárèdè Street, Aláwo compound, Ẹdẹ North. Accord 121, APC 120. Wọ́n close níbẹ̀ yẹn o, just 1 vote ńlá Accord fi gbé APC o, very close. Akepe Street àbí Akepe Street dẹni. Accord 59, APC 118. Fagbemi Street. Accord 249, APC 136. Jarogun compound. Accord 222, APC 57. Ababu Street, Ward 3. Accord 134, APC 155. Asubiaro Street, Ward 8. Àbí 19 ni, Ward 19. Accord 132, APC 121. Kajola Street, Ward 19. Accord 256, APC 167. Okay, Unit 3, Ward 19. Timain Street, Accord 138,
APC 173. Ikotedo Street, Accord 92, APC 120. Agana area, Initial, Accord 121, APC 175. Bishop Street, ìjọba àbílẹ̀ ọlọ́run dá, Accord 100, APC 114. Akédèkọ́, Òṣogbo local government, Accord 126, APC 76. Akédèkọ́ opposite, Accord 169, APC 97. Esa Olúgbẹ̀dẹ àbólúgbẹ̀dẹ, Òṣogbo local government, Accord 175, APC 99. Ìbòkun road, wọ́ọ̀dù Ajagba lóṣogbo, Accord 183, APC 127. Kaka Street, Òṣogbo, Accord 62, APC 90. Ojúlarede Street, Accord 182, APC 64. Òkèpópó Street, àwọn bí tẹ́ bá ti gbọ́lẹ̀ méjì wọ́n ní wọ́ọ̀dù míì ní o, Òṣogbo local government ní o, Accord 157, APC 169. Olúgùn Street, Accord 83, APC 41. Araromi area, Okuku, Accord 137, APC 111. Latona Street, ìjọba àbílẹ̀ ọlọ́run dá, Accord 100, APC 123. Àképẹ́ 22, Ward 2, Accord 73, APC 108. Òṣogbo níbẹ̀ yẹn o. Esa Olúgbẹ̀dẹ, Òṣogbo, Accord 120, APC 109. Olúgùn Street, Ward 11. Òṣogbo local government, Accord 82, APC 70. Olúgùn Street, Ward 13, 11 ní mo kà lẹ́ẹ̀kan o, Accord 34, APC 97. Irọ́ o, so APC ló ní APC ní APC 97. Olúgùnà Street, Accord 96, APC 81. Ọlọ́rẹ̀dé compound, Accord 136, APC 149. Agowande Street, ìjọba àbílẹ̀ ọlọ́run dànù, Accord 105, APC 156.
Ikupelete area initial. Accord 124, APC 153. Fagbesa Òṣogbónu kò láǹjiyàn nú. Accord 99, APC 99. Mi ò rírú ẹ̀ rí. Oh, wọ́n jọ sora wọn papọ̀ ńbẹ̀ òun 99 wọ́n jọ ní. Alright. Okunmebo Street Òṣogbo. Accord 154, APC 133. Oluguna Ward 4. Accord 99, APC 125. Òkòkí Ìfẹ́lódùn ìjọba ìbílẹ̀ Òṣogbo. Accord 158, APC 111. Akepe Street Ward 7. Accord 100, APC 103. Ibokun Road Ward 7 àbí nǹkan 56. Accord 69, APC. Laro Street Accord 107, APC 125. Akindeko Ward 14 àbí Unit 14 jàre. Accord 152, APC 62. Agberi Compound opposite mosque. Accord 220, APC 82. Ede North nìyẹn ìgbàdẹ́ tí ẹ̀ ti gbá Agberi. Okay. Okunmebo Street 2. Accord 46, APC 91. Òkè Ayépé Òṣogbo local government. Accord 178, APC 137. Asubiaro Ward 9 no àbí Unit 9. Okay, Unit 30 Ward 9 tí wọ́n bá ṣí o. Accord 239, APC 120. Mi mọ̀ bí INEC ṣe tó fi jẹ́ pé A lásán wọ́n kọ síbi Accord. Àwọn mílò ẹ̀sẹ̀ correct ẹ̀ tán kọ́ tán. A lásán wọ́n kọ́ bẹ̀. Tabadẹ̀ tó fẹ́ gbé gbàbò mí nísìn a lè sọ wípé bóyá INEC mọ̀ ní láti convince àwọn èèyàn, kò dẹ̀ rí bẹ́ẹ̀. But kí ló dé tí wọn ò kọ Accord tán? Why A nìkan? Gbogbo èèyàn kọ́ ni initiative ẹ lè gbé. Ó yẹ kí INEC ó lè ṣàlàyé fún wa. Okay, Accord 239, APC 120. That is Ataoja C. Ataoja C. Ìyẹn la Asubiaro nìyẹn o. Ibokun Road Ẹ̀kẹrin Ward. Accord 132, APC 46. Olugun Street Òṣogbo. Accord 79, APC 91. Timeyin Street Òṣogbo. Accord 185, APC 273.
Ibokun Road, Accord 26, APC 78. Apaso Junction, Ẹdẹ, ọmọ Ẹdẹ tó wà ní òrẹ̀ sí ilé. Accord 201, APC 102. Kajola Street, Jagun A, Accord 125, APC 121. Agana Street, Accord 162, APC 99. Ojularede Street, Open Space, Accord 182, APC 30. Ibokun Road, Jagun A, okay, Jagun C ní tẹ̀kan, 169, Accord, APC 64. Ibokun Road, Jagun A, Accord 153, APC 146. Ward 3, ward wọn lọ àbí unit wọn lọ yàtọ̀ jàre. Asalu Main Compound, Ẹdẹ North, Asalu Main Compound, Accord 175, APC 66. Ojularede Street, Accord 179, APC 42. Ikolaba Street, Osogbo, Accord 173, APC 161. Ìrẹ́pọ̀dùn Osogbo, Accord 118, APC 146. Kajola Street 4, Accord 183, APC 163. Olugun 40, Accord 156, APC 141. Olugun Street, Ward 10 40. Ó sá yàtọ̀ síra wọn. Accord 55, APC 78. Areja àbí Areja Square, Accord 301, APC 69. Ẹdẹ North nìyẹn o. Ọ̀tẹ́pẹ́ Compound, Abangudu àbí Ọ̀tẹ̀pẹ́ ni ó jẹ́. 314, Accord 86, APC. Ibokun Road, Unit 5, Ward 5, Unit 43. Ibokun Road, APC àbí Accord 106, APC 65. Olusegun Street, Osogbo, Ward Eketa Ward, Accord 102, APC 188. Junction Òkè Gádà Ẹdẹ, Junction Òkè Gádà Ẹdẹ, Accord 154, APC 54. Abangudu Street, Jagun area,
Accord 270, APC 49. Olugun Street, ìjọba ìbílẹ̀ Ọlọ́ndá, Accord 116, APC 109. Asubiaro, Ataoja C, Ataoja A larílẹ̀ kan, Accord 96, APC 143. Fagbemi Street, Accord 121, APC 158. Ìdíọ̀mọ̀ Òṣogbo Ọ̀tún Jagun A, Accord 152, APC 87. Ìdíọ̀mọ̀ Street 1, Ọ̀tún Jagun A, Accord 123, APC 112. Ìfẹ́lódùn Street Òṣogbo Ataoja B, Accord 156, APC 106. Ìfẹ́lódùn Street 2, Ataoja B, Accord 54, APC 106. Kujenyo, Accord 88, APC 76. Òṣogbo náà ni o. Laro Street àbí Laro Street, Accord 165, APC 190. Lucy Adeoti Street, Lucy Adeoti Street, Accord 199, APC 129. Ìbòkun Road 1, Accord 120, APC 126. Sabo Road, Ọ̀tún Jagun A, Accord 68, APC 98. Sagba area opposite Sagba Mosque, bí Sàgbà sí ni, bí Sàgbà sí ni. Accord 167, APC 38. Ìta Olókan, Accord 114, APC 116. Wọ́n lè mọ́ra wọn pẹ́kípẹ́kí ń bẹ náà. Akoda comes Agate Road, Accord 152, APC 41. Alakas Compound, Alakas Compound, Alaka Akpara, Accord 307, APC 100. Owolabi Street, Accord 75, APC 142. Laro Street, Ataoja A, Accord 68, APC 125. Fagbesa Street, Ataoja D, Accord 207, APC 120. No, Accord 207, APC 129. Olugun Lane, Òṣogbo wọ́ọ̀dù ẹ̀kẹrin, Accord 59, APC 72. Owolabi Street, Ọ̀tún Balógun A, Accord 97, APC 106. Òṣogbo náà ni o. Sabo Street, Ẹdẹ,
Accord 265 APC 89. Windobi Street Ataoja A Osogbo Accord 93 APC 177. Ibokun Road Jagun A Osogbo Accord 96 APC 49. Ibokun Road 2 Jagun A Osogbo Accord 78 APC 95. Oloba Lane Eden North Accord 279 APC 92. Ologun Square Accord 322 APC 104. Eden North nìyẹn o. Araromi Street Ede Sabo Agbongbe 1 Accord 247 APC 91. Esa Olugbede Ataoja C Accord 185 APC 144. Aresa Street Osogbo Ward Alagba Accord 77 APC 70. Ìta Olókun Ward Alagba Accord 199 APC 98. Agbeye Road Inisha Jagun Òsì Baálẹ̀ Òde àbí Baálẹ̀ Ọdẹ ni Odò Ọ̀tìn Local Government Accord 145 APC 107. Ates Compound 78B Ates Compound Eden North Olaba Stroke Atakpara Atakpara Ward Accord 192 APC 106. Ikolaba Compound Eden North náà ni Accord 246 APC 183. Àríkálàmù ìjọba àbílẹ̀ Ọlọ́rundá Accord 128 APC 197. Esa Binuyo Street Osogbo Accord 110 APC 119. Hey! Ìsọpákó 2 Osogbo Ataoja E Accord 183 APC 110. Ejen fast. Ìsọpákó 1 Osogbo Ataoja E Accord 189 APC 148. Hey! Kujayo Street Accord 94 APC 59. Laro Street Ataoja A Accord 115 APC 158. Okayegbe Street Areago Ward Accord 183 APC 199. Ifelodun Street Areago Osogbo Accord 192 APC 88. Arenago Compound
Ọlábà Àtàpàrà Ede North. Okay. Accord 336, APC 55. Ọba Ọláòṣèbìkan Road, Odò Ọ̀tìn, Wọ́ọ̀dù Baálé, Accord 106, APC 75. AUD Ìkòyí, níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan Olúkòyí Ọjà Ogun Ward, Accord 174, APC 220. AUD Primary School Àpòmù, ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan bákan náà, Accord 165, APC 161. AUD Primary School Jagun Village, ìjọba ìbílẹ̀ Erewọlé Ìkirè K, Accord 42, APC 65. AUD Primary School Mowó Ọba, ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan Ọ̀rànràn Ward, Accord 178, APC 73. No, APC 93 kìí ṣe 73 o. ADC Primary School Òkè-Àdà area, ìjọba ìbílẹ̀ Erewọlé Ìkirè G, Accord 68, APC 352. ADC Primary School Oníkókò, ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan Awala 1, Accord 115, APC 98. ADC School Dagbolu Village 1, Ìkirè K, Accord 33, APC 164. ADC School Olúṣèké Village 2, Ìkirè K, Accord kí ló dé tọ̀dọ̀ wọn. Okay, Accord 26, APC 89. ADC Olúṣèké Village 2, Village 1 ni mo kọ́kọ́ wò ó. Accord 85, APC 91. ìjọba ìbílẹ̀ Erewọlé Ìkirè K, AUD Ìsàlẹ̀ Ọ̀ṣun 3. ìjọba ìbílẹ̀ Òṣogbo Accord 97, APC 125. AUD Grammar School Ìlọ́rọ̀ Ifẹ̀nu Ife East Òkèrèwé 1, Accord 320, APC 156. AUD Primary School Agbógbò àbí Agbọ́ngbọ̀n náà fẹ́ kọ Ìwó Màlété 3, Accord 295, APC 101. AUD Primary School Arárọ̀mí 2, Ìwó, Accord 208, APC 123. AUD Primary School Ẹ̀rìn Ẹlẹ́rìn I, níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, Accord 83, APC 75. AUD Primary School Ìdó Ọ̀ṣun, Accord 99, APC 122. Ìdógún Ward níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan
Accord 129, APC 276. Ọlọ́run dá Owódé 2. Accord 106, APC 144. AUD School 1 Eleji Òkè Ọ̀ṣun ìjọba ìbílẹ̀ Ayédire. Accord 88, APC 138. AUD Abánikàndá ìjọba ìbílẹ̀ Ayédire. Accord 103, APC 101. AUD Ayépé Gbàyànrìn area Gbọ̀ngàn 1 ìjọba ìbílẹ̀ Ayédáadé. Accord 186, APC 174. Wọn ò jìnnà síra wọn o. AUD Ìsàlẹ̀ Ọ̀ṣun 1 Òṣogbo. Accord 153, APC 203. AUD Odesilo Village Ìkìrèké. Accord 93, APC 66. AUD Òkè-Ọdẹ area Ọdẹ Òmu ìjọba ìbílẹ̀ Ayédáadé. Accord 228, APC 130. AUD Primary School Albert Village Ife South, APC Accord 88, APC 120. AUD Primary Ìsàlẹ̀ Ọ̀ṣun 2. Wọn ò tí ẹ̀ wúlẹ̀ fi school sí. Accord 112, APC 137. AUD Primary School Janta Olúfọ́n Òròlú F ìjọba ìbílẹ̀ Òròlú. Accord 156, APC 166. AUD Primary School Akínfẹ́nwá 2. Accord 214, APC 145. AUD Primary School Akínfẹ́nwá 3. Accord 189, APC 120. AUD Primary School Akínfẹ́nwá 4. Ìsàlẹ̀ Ọba 1 Ìwó. Accord 194, APC 168. AUD Primary School Alárọ̀mí 1 Ìwó Òkè-Adán 3. Accord 181, APC 104. AUD Primary School Ẹ̀rìn Òkè. Accord 202, APC 128. Okay, mo dúró lẹ́rìn òkè náà. Wọ́n ń dìbò wọ́ọ́rọ́wọ́. Ẹ fẹ́ lè mọ̀ pé ń dìbò gan. Wọ́n dẹ̀ tò dáadáa. AUD Primary School Ìdí Ọ̀sán àbí Ìdí Ọ̀gán Village. Bá mú mi wá lọ́dọ̀ mi jọ. Bá mú mi wá. Accord 69, APC 92. Ife South registration area Ààrẹ AUD Primary School. Okay, Ìdí Ọ̀gán Village. AUD Primary School Ìlọ́rọ̀ Ìpẹ́tù Ìjẹ̀ṣà. Mo dúró ń Ìpẹ́tù Ìjẹ̀ṣà náà. Accord 326, APC 233. Ìpẹ́tù Ìjẹ̀ṣà 1.
AUD Primary School Initial Jagun Òsì Baálẹ̀ Ọdẹ Accord 144 APC 122. AUD Primary School Láàárọ̀ Ìrẹ́pọ̀dùn Bara A Accord 147. Yeah, APC 197. Ẹ má bínú o. AUD Primary School Òkè Odò Lagere Area Ọdẹ Òmu Accord 133 APC 88. AUD Primary School Òkèọlá 3 Ìlá Accord 127 APC 64. AUD Primary School Òkèọlá 3 Ìlànà ni Accord 178 APC 108. AUD Primary School Ọlọ́dẹ 1 Ifẹ̀ South Accord 207 APC 154. AUD Primary School ọ̀rẹ́ ìgbọ́lọ́dẹ 2 lélẹ̀ ìbọ́yá kọ̀ hàn dáadáa ní o. Ìkan sájẹ́ ward 5 ìkan jẹ́ ward 6. Accord 190 APC 160. AUD Primary School Ọ̀pá Road tó bá jẹ́ Ọ̀pá Road Ifẹ̀nu irọ́ o bóyá Ọ̀rá Road Ìpérin Ìlá Accord 111 APC 128. AUD Primary School Ẹ̀rìn Ìwó ń bẹ̀ Ẹlẹ́rìn ìjọba àbílẹ̀ Ìrẹ́pọ̀dùn Ẹ̀rìn Ọ̀ṣun nìyẹn. Accord 61 APC 80. AUD Sabo 3 Sabo Area Òṣogbo Accord 91 APC 96. AUD School Agbora Village Ìkirè Rewole Local Government Accord 87 APC 115. AUD Primary School Atile Area Accord 126 APC 563. AUD School Ìfẹ́tẹ̀dó Accord 154 APC 279. AUD School Ìkòyí Kúta Accord 184 APC 145. AUD School Kòso Ifẹ̀ North ìjọba àbílẹ̀ ríà Accord 173 APC 110. AUD Primary School Òkèọlá Ìlá Accord 167 APC 84.
AUD Primary School 1 Ejigbo Accord 60 APC 65 àwọn èèyàn jáde dìbò ń bẹ̀ nú o. AUD Primary School 2 Ejigbo náà Accord 85 APC 168. AUD Primary School Olaolu Ife Central Ilare Ward Accord 200 APC 182. AUD Okelatu Ife South Okelatu Sókèlá wà ní Ife South ni. Accord 76 APC 58. AUD Okelatu Ro. Okay. AUD School Ologiri Ife South Accord 130 APC 198. AUD Okela 1 Mefoworade Ife South Accord 47 APC 64. AC Methodist Primary School Palmway Station Palmway Station wa Ayedire Kuta 2. Okay. Accord 55 APC 97. Ade Compound Oyan Accord 107 APC 114. Ààfin Elemu Accord 182 APC 206. Ajo Village Open Space Lekere Ajo o Ikireke Accord 33 APC 73. Aba Ademakinwa Accord 65 APC 91. Ababada Accord 47 APC 63. Ababara 1 Ede South Accord 189 APC 55. Ababara 2 Accord 207 APC 39 Ede South náà ni. Abadada Ife South Accord 72 APC 89. Aba Ibadan Village Accord 24 APC 29. Èèyàn mélòó ló wá dìbò wọn ò pè 60. Okay o. Aba Ìkìrun Accord 123 APC 68. Aba Ìrẹsì Ife South Aba Ìrẹsì 1 Accord 94 APC 106. Aba Ìrẹsì 2 àbí Ìrẹsì ni. Accord 71 APC 97. Aba Joshua Primary School ara Joshua kan ward Osi Aba Joshua no Osi Joshua Osi. Mo ẹsẹ̀ dé line 7 mo dẹ̀ lọ sí line 72. Now tá bá wò dáadáa ẹ máa rí wípé
result yẹn ó ń súnmọ́ra eléyìí tó má ta ń bẹ̀ ni pé Adeleke dominate gbogbo Ẹdẹ ṣùgbọ́n ọba à ń bọ̀ pín Ìkirè ìyẹn wà stake wọ́n jọ pín Òṣogbo wọ́n dẹ̀ jọ ní upper hand láwọn ìlú kọ̀ọ̀kan so ẹ ti máa rí ibi táwọn pátì ti ṣiṣẹ́ that is tó ti jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú ló ń dìbò. God bless you sir, God bless you mami ní wáyìntì so now line 7 ni mo ẹ̀sẹ̀ délẹ̀ ń ẹ jẹ́ n wo iye tí INEC ti upload so far. INEC ti upload 97.3%, that is wọ́n ti upload 3,660 units out of 3,763 units so INEC ti lọ gan. ẹ̀yin èèyàn mi tí n bá ní kí n máa lọ bẹ́ẹ̀ tí lè fi mọ́ láti wà lẹ́nu ẹ̀ eléyìí tínú mi dùn sí jù ó ní pé election wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ó dẹ̀ lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ all thanks to President Bola Ahmed Tinubu tí wọ́n ètè take a proactive mayor. I think you can now believe me and trust me when I say something. Tí n bá observe nǹkan mi ò ń sọ̀rọ̀ lórí ahọ́n dóò èmi kọ́ mo gbọ́n jù ṣùgbọ́n nínú olójú ìwòye náà làkàndọ́ra wípé ń kó wà kò má tàbóyè èèyàn gbà tàbí èèyàn ò gbà. Mo ní tí mo rí o láàyẹn lánàá o mo ní tí mo rí òun ni wípé àwọn ọlọ́pàá sọ́jà tó wá because impression àwọn èèyàn kan òun ni pé Bọ́lá Tinubu máa force àwọn ọlọ́pàá lé wa lórí débi tó jẹ́ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n máa force wa fún tàbí ni wọ́n máa gbè lẹ́sẹ̀. Result yìí ti jẹ́ ká mọ̀ wípé ìbò tá a dì ni wọ́n kà. Yes, ìbò tá a ṣe kí ni tá a dì òun náà ni wọ́n kà. So èmi Àkàndọ́ra Kòńkò ti sọ wípé ìwọ̀nba bí tí mo dé lónìí tó bá jẹ́ pé bí election ṣe lọ́nbẹ̀ ló ṣe lọ́n gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun màá accept result wípé ó jẹ́ free and fair election so far. So kudos to ìpínlẹ̀ Ọ̀ṣun